ẹ jẹ́ pé ọmọ ìyá mi kan ṣàkíyèsí àbúrò mi ni yóò máa lẹ́yìn yóò máa lẹ́yìn yóò máa lẹ́yìn. tó bá yẹ pé orin Yorùbá ni àwọn ó gbé pẹ̀lú orin pé àjàǹtí èlé àmọ́ bó bá ṣe tiwa ni Mustapha ìlò yóò máa lẹ́yìn yóò máa lẹ́yìn Mustapha ìlò. ọmọ ìyá mi yìí ṣe pẹ̀lẹ́ ó dá àwa lójú pé súnà ló fẹ́ pèpè sí súnà ló fẹ́ pèpè sí àmọ́ sísítẹ́ẹ̀mù tó fi ń pèpè sí súnà yẹn ó rọ́ǹgì pátápátá ọ̀n bá ń tọ́ gbé lọ́wọ́ jẹ́ tó sì jẹ́ pé góòlù lọ gbé dání ọ̀wọ̀ yẹn tó ti lọ ní nínú àwọn àbúrò wa náà tó jẹ́ pé òun náà pèpè sí súnà èpè èébú kèfèrí kò ní dá fún yín èpè àti gbogbo wọn àtàfà àti ṣẹwà Adam àti gbogbo wọn kò sẹ́ni tó là lọ́wọ́ rẹ̀ ó lẹ́yìn àbí ò lẹ́yìn àdúrà wa ni ó ti túbà ń sin Ọlọ́run kó gba tútúbà rẹ̀ o àwọn tó sì ní hákù lọ́dọ̀ wọn ọ̀tọ̀ Ọlọ́run àwọn tó ní hákù lọ́dọ̀ wọn ọ̀tọ̀ lélẹ́yìn o ọ̀tọ̀ ní tútúbà lọ́dọ̀ Ọlọ́run kò sí nǹkan tó kan lọ́run tó bá ti kú pẹ̀lú kèfèrí anything tó bá ṣe tó bá ti túbà nà sówà Ọlọ́run ó forí jiyàn ṣùgbọ́n ọmọ ádámọ̀ tó ní hákù tó ṣẹ̀ṣẹ̀ sí tí ò bá forí jiyàn yóò gbà nǹkan rẹ̀ níjọ́ gbélé àmìkíyàmọ̀ o àwọn tó wá ní hákù lọ́dọ̀ ọmọ ìyá wa àtijọ́ ní Ọlọ́run dákun jáwọn náà forí jìn ìwọ ọmọ ìyá wa ti sìn náà ọ̀ ṣe bíi àbúrò wa àbọ̀mọ wa lòun náà ọmọ gbogbo yín náà bàbá bí yín lọ́mọ díẹ̀ ní ó kù gbogbo yín bàbá bí yín lọ́mọ díẹ̀ ní ó kù sì wo tọmọ wa èyí tó kú ń jò ní àbábúrò wa tó kú ń jò ní tóun náà ń pèpè sí súnà wá wò bí gbogbo èèyàn ṣe fẹ́ràn rẹ̀ nígbà tó kú pẹ̀lú accident Allah yarhamu Àmín. Allah yarhamu Àmín. Allah yarhamu Àmín. wo bí gbogbo èèyàn ṣe fẹ́ràn rẹ̀ ìwọ náà lo sùúrù pẹ̀lú. Alhamdulillah. Adúpẹ́ fún Allahu Azza wa Jal, àtọ̀rọ̀kẹ́ àti kẹfà Nabi wa Muhammad sallallahu alaihi wasallam. Ike Allahu Azza wa Jal, àtúrà ilé jẹta rẹ̀ kó ma bá Nabi wa Muhammad, kó ma bá wọn rádé rẹ̀ kó sì ma bá wọn sọ̀hábà rẹ̀. Ẹ̀yà máa yà nínú Islam lórí súnà Nabi wa Muhammad sallallahu alaihi wasallam. Akira ikú assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Ẹgẹ́ bá ti máa sọ, ìpinnu dára tẹ̀lé ṣe fún wa barakallahu fikum. Òní pé kẹmọ́ṣà máa bá wa ṣe àwọn ọ̀rọ̀ lórí bí ìtàn sọ yìí. Ní èyí tí ó sì rọ́mbẹ̀, òun ni pé ọ̀rọ̀ tí Professor Kakuri sọ yìí, mo ti download ẹ̀ látorí TikTok láti bí alẹ́ ìjẹta. So àmọ́ mo kórádó in sọ̀rọ̀ lórí ẹ̀. Mo fẹ́ rí talẹ́ni tí ó tàgì ọ̀rọ̀ náà máa wá. Allah bẹ̀rẹ̀ dá wa ní kó bọ́ sí gẹ́lẹ́ bí ẹranko kan, dábà kan nínú àwọn ẹranko tó ń bẹ lẹ́yìn Habibullahi Adam bó ṣe tàgì wá síbi ọ̀rọ̀ Professor Kakuri yẹn ni ẹgbà wà ní wọ́n bá wí. So èmi ò fẹ́ bá wọn gbé sí pé mi ni wọ́n bá wí torí àwọn èèyàn pọ̀ gan tó yá sí wípé ń dákọ fún wọn tó yá sí pé ọ̀rọ̀ kó yá sí pé àwọn ẹni tí wọ́n rí fàṣẹ nìyẹn. Àmọ́ tó bá já sí pé èmi ni Professor Kakuri bá gbà lérò pẹ̀lú tí wọ́n pè ní advice, èmi náà wá ní èsì tí mo fẹ́ fọ̀ lórí rẹ̀ kí n tó wá sórí ọmọ aláìmọ̀ kan tó post nǹkan yan gangan sórí Facebook nìkan náà àwọn ọmọlẹ́yìn Habib èèyàn Suleiman Ibrahim so tí máa ń gbó láti Ìlọrin yàn. Tó Professor Kakuri, àkọ́kọ́ náà ìsọ yí pé mo bú yín dáadáa yún ìsọkúsọ ọ̀rọ̀ ni. Ẹ má bínú o. Èmi ò mọ bọ́n ṣe máa ń èmi ò gbélẹ̀ Yorùbá dàgbà, èmi ò mọ bọ́n ṣe máa ń pọ́n rọ́lé, èmi ò sì mọ bọ́n ṣe máa ń sọ pé má sọ pé ìsọkúsọ ni. So torí in tá a sọ fún yín ni pé so in tẹ́ fẹ́ claim lórí àwọn Sufi tẹ́lẹ̀ mọ́ Ibn Taymiyyah, a sọ pé ẹ ṣe dìrọ́sà mawqif Ibn Taymiyyah lórí Sufi dáadáa, pé kẹ́ lọ ṣe dìrọ́sà kí ni mawqif Ibn Taymiyyah lórí Sufi. So ẹ má ṣe ìṣe ọlọ́bẹ̀ yọ̀ lórúkọ súnnà kẹwàá máa lẹ́mọ́ Ibn Taymiyyah in tá à ń sọ fún yín nù. Ẹ dákun ṣe léyìn léébú.
ṣé eléyìí ni ẹ dákun ṣé eléyìí ṣe bó ló ṣe jọ pé oríyàn ò pé, bó ló ṣe jọ pé oríyàn dàrú, bó ló ṣe jọ pé èèyàn ò gbọ́n. Sọ gbogbo àwọn eléyìí sí yìí torí àráyè gbogbo àwọn kẹtẹkẹtẹ irú eléyìí. So àmọ́ kẹ́ ẹ sọ̀rọ̀ tó yá sí pé ìmọ̀lẹ́ fẹ́ sọ ń bẹ̀, kẹ́ ẹ wá gbé síbi tí ò yẹ, àbí kẹ́ ẹ wá lẹ́yìn tí ó ní mímọ̀ kan ò sọ, kẹ́ ẹ wá lẹ́ mọ́. So kẹ́ ẹ sì wá fẹ́ mọ́ kílèmù pé súnà nìkan yẹn a ní gbà fún yín. Òye tó bá jẹ́ lẹ́yìn lẹ bá kà sí èbú, òye tó bá já sí pé lẹ́yìn lẹ bá kà sí èbú, tó bá sí pé lẹ́yìn lẹ bá kà sí ipe ó bú mi dáadáa, fa ni'ma huwa, òye ó dà bẹ́ẹ̀ àgbọ́. Now ẹ wá ń sọ̀rọ̀ nípa pé uslubu dáadáa, àbí bẹ́ẹ̀ kọ́? Pé kí n wà ọkọ̀ ṣe àáfàá mi Sheikh Luqman Abu Sufyan rahimahullah. Pé kí n wo báwọn èèyàn ṣe ń ṣàdúrà fún wọn nígbà tí wọ́n kú, bí mo bá wọn èèyàn gbogbo èèyàn ṣe nífẹ̀ẹ́ wọn, nǹkan kan bẹ́ẹ̀ ọ̀dà. Gbogbo èèyàn nífẹ̀ẹ́ wọn nígbà tí wọ́n kú, ní wọn lọ́pọ̀lọpọ̀ ò nífẹ̀ẹ́ òdodo tí ń jáde lẹ́nu wọn kó tó di pé wọ́n kú. Irú ìfẹ́ wo nù? Ẹ lọ jókòó, ẹ má gbé advice wá sí bíbá yìí, ẹ lè sọ láyọ̀ tó bá jẹ́ bíbá yìí lẹ bá ń gbé bọ̀. So irú ìfẹ́ wo ni wọ́n ní sí àfà tí wọ́n lè ní sí wọn nígbà tí wọ́n wà ní ayé, láti sọ pé káwọn ti ẹ̀gbọ́n tí àfà ń ṣe ní dáwà. So ìgbà tó wá kú láwọn oníbídíà wá rọ jáde, wọ́n máa ń ṣe kò sí tí ń jẹ́ bẹ́ẹ̀, kò sí, èmi ò nídìí àdúrà àwọn oníbídíà lójú ayé, láǹgbà tí mo bá kú kò sí tí mo fẹ́ fi ṣe. Abdullahi ibn Ahmad rahimahullah ó ní sami'tu abi yaqul, ó ní mo gbọ́ bàbá mi tí ń sọ pé qulu li ahli al-bid'ah, ẹ sọ fún àwọn oníbídíà pé baynana wa baynakum yawmul janaiz, láàrin wa àti ẹ̀yin oníbídíà ọjọ́ ìsìnkú ní ń bẹ láàrin wa àti yín. So kò sí tèmi fẹ́ fi àdúrà àwọn oníbídíà ṣe, bóyá lójú ayé mi àbí lẹ́yìn ikú mi. So àwọn náà ò tiẹ̀ sí tààtì ṣàdúrà fún mi. So tẹ́ bá wo àwọn ètò mi dáadáa, àwọn gọlọ ẹkẹ mọ advice èmi kọ́ pẹ̀lú àwọn èpè ńláńlá tí wọ́n máa ń ṣẹ́, àwọn èsì gbé wọn ṣépè torí kò sí ní tá fẹ́ fi ṣe. So kò sí ní tá fẹ́ fi tà. Now Professor Kakuri, àwọn ọmọ kan bẹ lórí Facebook tẹ́ẹ̀jọ máa ń ṣe, táwọn náà máa ń lẹ́ra wọn máa yín, ẹ bá mi advice àwọn náà. So torí ẹ̀ mo ṣe sọ pé ó ṣe bóyá sí pé àwọn ọmọ yín lẹ́yìn rí fàásì. Abdulhamid Osiofit Murtado, àbí kí ni wọ́n ń pe orúkọ ọmọ aládàáda yẹn, so tí ń mójútó Facebook page kan kíní kan, kí ló kọ page yẹn,